Bàmí Àyìnlá Kollington ìlẹ̀kẹ̀ lọ́mọ ẹ gbọ́dọ̀ já o 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 adé orí ẹ ò ní padà sí bọ́ ìlẹ̀kẹ̀ lọ́mọ ẹ gbọ́. ìlẹ̀kẹ̀ lọ́mọ ẹ gbọ́dọ̀ já o 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 adé orí ẹ ò ní padà sí tọ́lánìká o lọ́mọ ẹ gbọ́dọ̀ já o Kọ́lá wọlé ti dóde o. labato ọ̀ndàdì lè wòrú òtáwọlé. Gbogbo yín ẹ máa bọ̀. Àyìnlá mi Kollington o. Bàbá tàjà ní mi Performa o. Àyìnlá mi Kollington o. Bàbá tàjà ní mi Performa o. Ó yá mo ní àwé mọ́ wí tó wí pé kó má kọ̀kọ̀ rẹ̀. Àbí bẹ̀ ọ́ wípé kó má kọ̀kọ̀ rẹ̀. Kòkòrò ojú ló gbé ẹ̀dẹ́ bẹ̀rẹ̀ o. Ọ̀rẹ́ rù rẹ̀ rù orí bòtòrò. àwé mo wí tó wí pé kó má kọ̀kọ̀ rẹ̀. Ọkọ rẹ̀. àbí bẹ̀ ọ́ wí pé kó má kọ̀kọ̀ rẹ̀. Kòkòrò ojú ló gbé ẹ̀dẹ́ bẹ̀rẹ̀ o. Ọ̀rẹ́ rù rẹ̀ rù. Hello. Torí Àyìnlá Kollington làṣọ wá bí. Bàbá máa nùrù àjọ ni o. Olùgbà ìwàásù ló délé yìí sílẹ̀ ló wọlé. Ọkọ̀ táyé tí màmá yé túndé. Kó sílé kó kalẹ̀ bàbá máa nùrù kó sílé. Olùgbà ìwàásù ẹ máa kú adúró tí ẹ máa ṣe o. Àgbáyé tó ń kọ́ fújì pàfọ́ olùgbàyè Wàsíù Ọlọ́run ló fi ẹ́ sórí àga yẹn ọ̀tá fẹ́ kó kúrò lórí àga yẹn Ọlọ́run tó fi ẹ́ sórí àga yẹn kò ní mú ẹ kúrò lórí àga yẹn. Ọlọ́run ló fi ẹ́ sórí àga yẹn. Ọ̀tá fẹ́ kó kúrò lórí àga yẹn Ọlọ́run tó fi ẹ́ sórí àga yẹn kò ní mú ẹ kúrò lórí àga yẹn. Ọlọ́run ló fi ẹ́ sórí àga yẹn ọ̀tá fẹ́ kó kúrò lórí àga yẹn Ọlọ́run tó fi ẹ́ sórí àga yẹn kò ní mú ẹ kúrò lórí àga yẹn. Ọlọ́run ló fi ẹ́ sórí àga yẹn. Ọ̀tá fẹ́ kó kúrò lórí àga yẹn Ọlọ́run tó fi ẹ́ sórí àga yẹn kò ní mú ẹ kúrò lórí àga yẹn. Olùgbàyè Wàsíù nǹkan tọ́lọ́hun fẹ́ ká fi àga ṣe òun ṣáni wọ́n fi àga ṣe gbèyàn sunkún wọlé ẹ̀ ààrẹ rìn jáde àwọn tẹ́bí ń pa ó ń fún wọn lówó àwọn tí ò níṣẹ́ ó tún ń ṣàánú wọn ọ̀rọ̀ àná bí Muhammad ṣá ló tẹ̀lé yẹn. Ọlọ́run ló fi ẹ́ sórí àga yẹn. Ọ̀tá fẹ́ kó kúrò lórí àga yẹn Ọlọ́run tó fi ẹ́ sórí àga ọ̀gá wa kò ní mú ẹ kúrò lórí àga yẹn. Olùgbàyè Wàsíù nǹkan tọ́lọ́hun fẹ́ ká fi àga ṣe òun ṣáà ni wọ́n fi àga ṣe gbìyàn sunkún wọlé ẹ̀ ààrẹ rìn jáde àwọn tẹ́bí ń pa ó ń fún wọn lówó àwọn tí ò níṣẹ́ ó tún ń ṣàánú wọn ọ̀rọ̀ àná bí Muhammad ṣá ló tẹ̀lé yẹn. Ọlọ́run ló fi ẹ́ sórí àga yẹn. Ọ̀tá fẹ́ kó kúrò lórí àga yẹn Ọlọ́run tó fi ẹ́ sórí àga yẹn
kò ní mú ẹ kúrò lórí àga. Sẹ́ẹ̀tì àwọn ta ni sẹ́ẹ̀tì àwọn dédé. Olùgbàyè Wàsíù ọ̀gá Ṣínédú kọ̀mpútà ọba ta síwájú ọ̀gá ta síwájú aṣíwájú mi wà. Ọ̀gá ọ̀sọ̀rọ̀ Sáyídì oṣooṣù ọmọ ọ̀gá Jamo Anobi. Tọ́jú tọ́lá ní ìkàwé tọpẹ́tọpẹ́ alájú tọpẹ́ tuwálé aláyé ilé bọ̀jọ̀ bá fọmọ láéláé. Oṣooṣù sámi rìndà alájú torí mẹ́ta tó darí dé. Òwe máa ṣe sábà ìtàkù kalẹ̀ jọ. Akọ́lá fẹ́ everybody pátápátá. Master bí Nurudeen Performa. Sẹ́ẹ̀tì àwọn ta ni. Sẹ́ẹ̀tì àwọn dédé. Olùgbàyè Wàsíù. Sẹ́ẹ̀tì àwọn ta ni. Sẹ́ẹ̀tì àwọn kó sílẹ̀. Owó bàbá Rìyánà. Sẹ́ẹ̀tì àwọn ta ni. Sẹ́ẹ̀tì àwọn kó sílẹ̀. Ta lẹni tí mò ń sọ? Ọ̀gá wa Olùgbàyè tó ń jẹ́ Wàsíù kájọ Olùgbàyè pẹ́ o. Wàsíù. Bàbá Rìyánà tún ọkàn Yétúndé Olùgbàyè tó ń jẹ́ Wàsíù kájọ Olùgbàyè pẹ́ o. Olùgbàyè Wàsíù Ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Ọkọ̀ ti tàyé ti máma Olùgbàyè Wàsíù o. Ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Ìlọrí kú kalẹ̀ ọmọ Ayinla Kollington o. Ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Ó ní lọ́rí kú kalẹ̀ ẹ̀gbọ́n Performa Nuru o. Ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Ànànà 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 ànànà. Musa talent ànànà ànànà ànànà. Ọmọ ya níwájú station orówó nínú báàgì. Ọ̀rẹ́ ṣo máa gbé ọ̀rẹ́ ṣo máa gbé. Ṣínédú kọ̀mpútà níwájú station orówó nínú báàgì. Ọ̀rẹ́ ṣo máa gbé ọ̀rẹ́ ṣo máa gbé. Tó bá ṣe bí èmi màá sáré gbé ọ̀kadà máa gbówó. Èèyàn tó mówó lò lówó bá gbé. Ọ̀dà owó ní dá gbogbo wa. Owó ni owó àti kálukú gbé ọmọ ọba òkè ṣálẹ̀ wa. Lọ́jọ́ tí Fújì yìí kọ́kọ́ dé o, àwọn tó lọ́hùn mi fìyàn o, àwọn olóyè ká dúpẹ́ fún látòrí Àyìndé mi sí Kírò. Agbọ́dọ̀ bàrà rúṣàtì o, kọ́ lọ́hùn fọ̀run kẹ́bàárí tó kú. Àtàláyé ńlá mi Kollington, bàbá ìyẹ̀rú wọn máa kọ́ lọ jẹ́ kí bàbá ó pẹ́ láyé. Àti báyẹ̀gùn ìjẹ́nẹ̀rà, àràbà mi ò ní Fújì, kọ́ lọ jẹ́ kí bàbá ó pẹ́ láyé. Olùgbàyè ṣẹ́ àwọn tí mo ṣàlẹ́ ṣàyẹn, àwọn ló jẹ́ káyìn, ìyẹn lórí Fújì tó fi dórí àwọn Paso. Kò ájọ́ kájọ ju ìrù àwọn onítọ̀hún o, la ṣe ń pọ́n wọn lé káwa gan-an lè dé pọ́n òyìn o. Jamo Anobi ipa tí mo kó lágbólé Fújì máa ẹ̀ kó bàjẹ́ lóye tí mo jẹ́. Kàkà kó bàjẹ́ wọn ò máa ṣàtúnṣe ni. Àwọn àgbà ló pa lóhùn ọmọdé wálé. Wọ́n lẹ́ni tó gbalẹ̀ ṣó ń ṣànílẹ̀ mọ́ fún o. Àlùbáríkà ló ṣe fara ti sọ́dọ̀ mi o. Olùgbàyè tó já sí wọn kò yẹ tún dé. Aláàánú mi mà ló kú jẹ́. Aláṣẹrí entertainment kò máa kéré.
aláàánú mi máa ló kú jẹ́. ọ̀gá Chinedu kọ̀mpútà bàbá Steve aláàánú mi máa ló kú jẹ́. ọ̀gá tó wọ́n dọ́sọ̀ ìyàn síwájú aláàánú mi máa ló kú jẹ́. ẹ bá ṣàdúrà kíkú má má pa o kàrún má má ṣolùgbà ìwá sí òyì o nǹkan ò gbọ́dọ̀ ṣe bàbá Rihanna. kíkú má má pa kàrún má má ṣolùgbà ìwá sí òyì o nǹkan ò gbọ́dọ̀ ṣe bàbá Rihanna. yóò ṣe dìjàbù ìsọlọ sáyidì yóò ṣe ẹ̀gbọ́n tó ọmọ tó jọ ọmọ mi ní gbogbo alájìnà tí ká yóò ṣe wọn tọpẹ́ náà tí ká yóò ṣe olùgbàyẹ̀wò tí wà á ti pẹ́ béèrè lọ́wọ́ bàbá yín ọkọ̀ Ètúndé wo tí wà á ti pẹ́ béèrè àtọ̀dá ṣàkóra ṣírí ọmọ òde tó dé nísẹ̀yìn o àwọn náà ń bẹ. Ìgbà ọkọ pẹ̀lú àdá wọn bọ́kẹ́ ẹ̀ńgẹ́lẹ́rí. Olùpàyẹ̀ Wàsíù. Ìgbà ọkọ pẹ̀lú àdá wọn bọ́kẹ́ ẹ̀ńgẹ́lẹ́rí. Tani yóò ṣàmọ̀pọ̀ òkè ni ó borí wọn o. Ọ̀rọ̀ àkóbá ọ̀rọ̀ lọ́rọ̀. Ọ̀rọ̀ àdábà ọ̀rọ̀ bìlísì kọ́bọ̀ lọ́hùn máa gbé báyẹn. Ó bàbá rí àná tún mi o ọkọ̀ tàyè tí màmá yóò ṣe o bàbá jẹ́ àná mi. Ọ̀gá wa tó pẹ́ rántí ká ẹ máa kú kalẹ̀ sẹ́ o akásọ̀ lórí irọ́ ó ṣe kàn ṣúwọ̀n ọ̀bọ̀ yìí ó gbà fún ẹ̀tọ́ ó ṣe ṣàǹkóra sí ìdí ó máa dẹ̀ṣẹ́ ó ṣe ìsàmìrìndà ó máa dẹ̀ṣẹ́ mọ́fíìsà báyìíká ó ṣe kàn ó máa dẹ̀ṣẹ́ ó yá nígà níbikíbi tí mo bá dẹ̀ lọ ọmọ Jamo Anobi ó máa dẹ̀ṣẹ́ ó yá nígà torí Tọ́pẹ́ bàbá Lọ́ládé Tọ́pẹ́ mi bàbá Jọládé ẹ̀gbọ́n díje àná mi bàbá o. Bàbá Jamaica ò mọ́láwálé. Ilé láti ń kẹ́sọ̀ ròde èmi lọ́mọ Mushin. Èmi ọmọ Mushin. Má pariwo kiri. Láti ń kẹ́sọ̀ ròde o èmi lọ́mọ Mushin. Ó ṣe Chinedu kọ̀mpútà ó ṣe o. Èmi ọmọ Mushin. ay.com àwọ̀. Èmi ọmọ Mushin. Àwọ̀ Jamaica ò mọ́láwálé. Èmi ọmọ Mushin. Níbikíbi tí mo bá dé lọ. Láti ń kẹ́sọ̀ ròde o èmi lọ́mọ Mushin. Tọ́pẹ́ náà ti yìn ká o ṣe kàn o. Èmi ọmọ Mushin. Ó ṣe ṣú ọmọ ẹ̀gbẹ́ ó ṣe kàn o. Èmi ọmọ Mushin. Ọ̀gá wa rí entertainment máa dé Èmi ṣe o. ọmọ Mushin. Nígbà kòrò àtọwọ́ katapila àṣẹ rírí. Ẹni bá rírí o Jamo Anobi ògo ẹ̀sọ́. Ó ṣe mí ní kàyéfì ìgbà tí ní kòrò láyẹn. Ẹyin tí wá small body big engine. Olùpàyẹ̀ Wàsíù mi. Èèyàn tí Bọ́lá Pasuma o bàbá wa sí láti wò ó. Èèyàn tí King Dr. Saheed Òṣùpá. Èèyàn tàláwó Aláwo Suleiman ọmọ Aláwo. Ó yá nígà tí bá lè máa gbèrè pé kó rí wú. Tí bá lè máa gbèrè pé kó rí wú. Táwọn onílù kan lálùjọ tó gbóná. Táwọn onílù kan lálùjọ tó gbóná. Ó yẹ kẹ́yìn kan lè fi ìdí kọjọ́ tán. Àlọ́ yẹ kẹ́yìn kan lè fi ìdí kọjọ́ tán. Fàájì ládàsí lẹ́yìn rí rẹpẹtẹ. Tó bá rí ipò ọ̀rá kan lè yàn á tó mọ̀.
ẹ̀rí gbọ́ta lẹ́nu yẹ́rí yẹ́rí ẹ̀rí gbọ́ta lẹ́nu yẹ́rí yẹ́rí ọ̀gá olùgbàyè tó ń jẹ́ wá sí wọn àwọn ọmọ ẹ̀dẹ̀ ṣó. Pushão. ẹ máa ń tọ́jú ay.com àwọn ọmọ ẹ̀dẹ̀ ṣó. àwọn ọjà máa ń kọ́ ọmọláwálé ìjó yóyó ìjó yóyó. bàbá mi yẹrù ọ̀gbìn ọmọ lọ́ta ló láwọ̀ ìjó yóyó. Ìlọrin ọmọ kébékù ara ò ṣeun ọmọ lọ́ta ló láwọ̀ Ìlọrin my brother ò ṣe mọ Ìlọrin. ẹnì ṣó ní Ìlọrin ẹnì ṣó ní Ìlọrin ẹnì ṣó ní Ìlọrin ẹnì ṣó ní Ìlọrin Ìlọrin àfọ̀njá ẹnì ṣó ní Ìlọrin 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 Ìlọrin àfọ̀njá ẹnì ṣó ní Ìlọrin ẹnì ṣó ní lọ́ta ẹnì ṣó ní lọ́ta ẹnì ṣó ní lọ́ta ẹnì ṣó ní lọ́ta Ìlọrin ẹnì ṣó ní lọ́ta ẹnì ṣó ní lọ́ta Ìlọrin àfọ̀njá ẹnì ṣó ní lọ́rin ẹnì ṣó ní lọ́rin ẹnì ṣó ní lọ́rin ẹnì ṣó ní lọ́ta Ìlọrin àfọ̀njá ẹnì ṣó ní lọ́ta. Ìlọrin máa ń dádì mi o àwọn ti fàdé mi Adétóyè ṣe bàbá jẹ́ àná bí o máa ń dẹ̀ ṣe o ó yá Ìlọrin ẹni bá ẹ̀ ṣọ̀tẹ̀ kò ní rówó jẹun ìrókò tó gbà bọ́dé kò ní rébora ẹni bá ẹ̀ ṣọ̀tẹ̀ kò ní rówó jẹun ìrókò tó gbà bọ́dé kò ní rébora. èèyàn ti Muslim àwọn Jamo Anobi òòṣà ò Muslim àwọn Mustapha mi ṣẹ́gun mi ò ṣeun Muslim tó ń jẹ́ Mustapha àwọn tọmọ Ìlọrin bàbá jáná mi ò ṣe mọ́ o Mustapha àwọn ti lọrin àwọn Jamaica ò múláwálé ó yá torí Mustapha jáde báyìí ó yá nígà wọ́n bínú ọmọ ológo 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 wọ́n bínú ọmọ ológo. ọmọ Kọ́láwọlé Àyìnlá ẹni bá sọ pé kó o kú aṣáájú ẹ kú ọmọ tẹ ẹ rí yẹn ní labalábá ló fi ń daríwọ ògbó iwájú tẹ ẹ rí yẹn lójúkùn ń gbé Ìlọrin my brother ó ṣe kọ Ìlọrin ó bàbá Jamaica ó múláwálé Ìlọrin bàbá Jamal kí lẹ́pẹ́ lọ́ọ́rí ṣe o ẹ̀ṣẹ̀ wo lẹ́pẹ́ lọ́ọ́rí ṣe kí lẹ́pẹ́ lọ́ọ́rí ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pẹ́ lọ́ọ́rí ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pẹ́ lọ́ọ́rí ṣe tẹ́fí fẹ́ jọ Ìlọrin sùn tẹ́fí ń rojọ́ ẹ̀ kiri kárí ayé Ìlọrin àwọn Muslim òkìkí òkò nípa ẹlẹ́kọ̀ọ́ òkìkí òkò nípa ẹlẹ́kọ̀ọ́ Ìlọrin àwọn Muslim òkìkí òkò nípa ẹlẹ́kọ̀ọ́ òkìkí òkò nípa ẹlẹ́kọ̀ọ́. Dami ariwo òkìkí òkò nípa ẹlẹ́kọ̀ọ́. Ìlọrin ṣòwò lélẹ̀ lò ẹ ò máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ́bẹ̀ o ẹ̀rẹ́bẹ̀ láwù Ìlọrin láwù ẹ̀rẹ́bẹ̀ o ẹ̀rẹ́bẹ̀ láwù ẹ̀rẹ́bẹ̀ ha ẹ̀rẹ́bẹ̀ lá Ìlọrin ṣòwò lélẹ̀ lò ẹ ò máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ́bẹ̀ o ẹ̀rẹ́bẹ̀ lá. àwọn tọmọdé tó yè ṣe àwọn tí àná mi ò ṣe o ọmọ ti fágbè mi bàbá Jamaica ò múláwálé kò sọ̀rọ̀ ìbò máa ní kú bọ̀ táyọ̀ láyé kò jẹ́ sí pé ọmọ minister of justice ọmọdé tó yè ṣe bàbá jíjẹ àná mi bàbá Ìlọrin my brother lọ́dọ̀ tèmi
bàbá tíjẹ àná mi Ìlọrin o Ìlọrin ibi tẹ́tí mọ́wọ́ ilé ológun kò kí n gbẹ o ilé ọlọ́sà kò kí n gbẹ Ìlọrin Ìlọrin my brother bó ṣe kàn Ìlọrin o Ìlọrin oya nígá oya ìṣàlà òun wà máa róná ìṣàlà òun wà máa róná Ìlọrin oya ìṣàlà òun wà máa róná ìṣàlà òun wà máa róná Ìlọrin ìwọ làwọn ti mú sí àwọn Musi Mustapha àwọn ti Ìlọrin àwọn tàdé tó.